ìgbẹ́jọ́ àfà Abdul-Rahmon tí wọ́n fẹ̀sùn ikú Hafsat Lawal nìkan bó ṣe lọ nílọrin rèé. ìgbẹ́jọ́ Abdul-Rahmon Bello afurasí tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó mà ṣekú pa Hafsat Yetunde Lawal ó mà bẹ̀rẹ̀ padà lónìí ní ilé ẹjọ́ májísírèètì tó wà nílùú Ìlọrin olú-ìlú ìpínlẹ̀ Kwara. ìgbẹ́jọ́ náà mà wáyé o lábẹ́ onídàájọ́ SB Mohammed. nígbà tí ìgbẹ́jọ́ náà bẹ̀rẹ̀ agbẹjọ́rò ìjọba sọ fún ilé ẹjọ́ pé ìwádìí àjọ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó ti fẹ́ẹ́ parí o. ṣáájú ni ròyìn mà jáde ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn pé àwọn òṣìṣẹ́ àjọ DSS wọ́n wá gbé afurasí náà kúrò ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní òkè kúrá nílùú Ìlọrin o tí wọ́n sì gbé lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀. agbẹjọ́rò ìjọba ní òun máa rọ onídàájọ́ Mohammed pé kó fààyè gba kí ẹjọ́ náà bẹ̀rẹ̀ ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara tó láṣẹ láti gbọ́ ẹjọ́ náà. ó wá ṣàlàyé pé o ọjọ́ 15 oṣù kẹrin onígbẹ́jọ́ náà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní ilé ẹjọ́ gíga. ó wá rọ ilé ẹjọ́ náà láti fún àwọn ní ọjọ́ míì tí wọn yóò wá fagilé ẹjọ́ náà tó wà ní iwájú rẹ̀ o. níbi ìgbẹ́jọ́ tó kọjá òun ni agbẹjọ́rò ìjọba Isa Sakare ló mà ti sọ fún ilé ẹjọ́ pé àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS wọ́n ti gbàkóso ìwádìí ìṣẹ̀lẹ̀ náà nítorí pé ìwádìí tí àjọ ọlọ́pàá ṣe lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò mọ̀ kún tó. ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé kí ilé ẹjọ́ fún àjọ DSS láàyè láti ṣèwádìí lẹ́kùnrẹ́rẹ́ o kí ìgbẹ́jọ́ tó lè tẹ̀síwájú kí wọ́n sì dá àwọn afurasí náà padà sí àhámọ́ àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. nínú ọ̀rọ̀ tiẹ̀ agbẹjọ́rò fún àwọn afurasí mẹ́ta tó kù tí wọ́n ń jẹ́jọ́ o àti agbẹjọ́rò ẹni kẹrin ó rọ ilé ẹjọ́ o láti jẹ́ kí ẹjọ́ náà kó tẹ̀síwájú ní ilé ẹjọ́ gíga. ó ní àwọn ti ṣáájú rí ìwé gbà pé ẹjọ́ yóò máa bẹ̀rẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025 yìí. àwọn agbẹjọ́rò náà wọ́n mà dúró wípé àjọ ọlọ́pàá ti parí ìwádìí wọn ó mà ló mà mú kí wọ́n gbé afurasí náà lọ sí ilé ẹjọ́ o. lásìkò tí wọ́n máa ń sọ̀rọ̀ agbẹjọ́rò àwọn òbí ọmọ tí wọ́n mà ṣekú pa Ozen Sadam ó ní kí ìwádìí náà kó lè kún dáadáa. ó ní àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó ní wọ́n ṣe gba ẹjọ́ náà lọ́wọ́ àjọ ọlọ́pàá. ó wá fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kò gbé Abdul-Rahmon Bello lọ sí Àbújá o ó sì wà nílùú Ìlọrin ṣùgbọ́n ọ́fíìsì àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ó mà ló mà wà. ó wá tẹ̀síwájú o wọ́n níbi ìgbẹ́jọ́ tó wáyé ní ọjọ́rú Wednesday onídàájọ́ Mohammed ó mà fọwọ́ sí i kí wọ́n fagilé ẹjọ́ náà ní ilé ẹjọ́ májísírèètì ní ọjọ́ 22 oṣù yìí kí ìgbẹ́jọ́ sì bẹ̀rẹ̀ ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara lọ́jọ́ 15 oṣù kẹrin. bákan náà gbogbo àwọn agbẹjọ́rò tó wà ní ilé ẹjọ́ lónìí òun ló sì gbà bẹ́ẹ̀. oṣù tó kọjá òun ní ilé ẹjọ́ pàṣẹ fún àjọ DSS láti fi afurasí náà àti àwọn mẹ́rin yòókù sí àhámọ́ o. Abdul-Rahmon Bello àti àwọn mẹ́rin míì Ahmed Abdulwasiu, Suleiman Muhyiddin, Jamiu Uthman àti Abdulrahman Jamiu ó ní wọ́n ti jọ ń jẹ́jọ́ o lórí ẹ̀sùn ṣíṣekú pa Hafsat Yetunde Lawal lóṣù kínní ọdún 2025 tí wọ́n sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ o. nínú ọ̀rọ̀ rẹ̀ bàbá olóògbé ọ̀gbẹ́ni Lawal ó mà sọ pé òun faramọ́ gbígbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara. ó wá ṣàlàyé pé o ohun tó jẹ ológun jù ní ìdájọ́ òdodo ìlòun fẹ́ lọ́wọ́ ìjọba. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa àwọn ètò alọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè.